Jakede. Ẹ wo ọ̀rọ̀ bọ̀dá Rasheed kọ́ ló bá mi ṣe wá bí ṣe wà pẹ̀lú bí Nàìjíríà ṣe ń lọ yìí. Ọmọ ní tí ọmọdé bá peku adàjẹ, tó bá pa ẹja adàjẹ, pé tó bá pààrọ̀ gidigba ó máa lọ gbé bá àwọn òbí ẹ̀ bí wà yìí mi ò rẹ́ láti lọ gbé bá òbí kankan. Ẹnu kí a ṣí store ni àbí kí ṣí supermarket, we are selling àrọ̀ gidigba yìí ẹ̀ kí a máa fata díẹ̀díẹ̀ ni o. By the time tí wọ́n máa fi tààrọ̀ gidigba tán pàtí lówó ju Elon Musk lọ. Ẹ wo ẹ fi ẹ̀gbọ́n Rasheed lẹ̀ èmi tẹ̀ wò pé àwùjọ àwọn ṣèyíkì lọ máa lọ. Wọ́n pọ̀ baládé ọba ní bandana òun náà yanjú ẹni tí a kéde ire o.